ta Lesu lánàá tẹ bá lọ sọ́ndà comment section ẹ máa rá àwọn obìnrin kan tán ní àwọn ọkùnrin Lesu àwọn ọkùnrin kan náà ní àwọn obìnrin Lesu kódà arúbìnrin tó sọ pé àtọkùnrin àtobìnrin Lesu jọ ní gbogbo wa èṣù ń gbésù gbé wèrè ń bá wèrè jẹun tẹ bá lọ sọ́ndà DM ṣẹlẹ̀ ẹlòmíì sọ pé kí n fáwọn nọ́mbà ẹlò ẹ̀ tá fún nọ́mbà wa kọ mẹ́sẹ́jì lọ tó gùngbọ̀n ọ̀nà bí ìwé ìpẹ̀jọ́ wọn ní àbí ẹni pé mo wà ń bẹ̀ nítorí pé àwọn ó ṣe dírámà àwa oríṣiríṣi ọkùnrin lọ àwọn obìnrin tí wọ́n sọ lọ rẹpẹtẹ nípa nǹkan táwọn ọkọ wọn ṣe gbọ́n ṣe fún wọn ní breakfast jẹ ọ̀nà tàn gbàgbéyàwó wọlé kọkùnrin ó fẹ́yàwó méjì obìnrin tó bá wá láti ilé eré ńlẹ̀ adúláwọ̀ ó gbọ́dọ̀ mọ̀ wípé ọkọ rẹ̀ lè fẹ́ ẹyọ kan ó lè fẹ́ méjì gbàgbé pọ́ jẹ́ Christian or Muslim kò sọ̀rọ̀ Christian or Muslim nígbà wàṣẹ kẹ́sì ò tó dé àti Christian àti Muslim gbogbo wa oníṣẹ̀ṣe ni wá mọ́ ń fẹ́ mẹ́ ẹ gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn Islam pé Islam lọ sọ pé ó fà ìgbà ká fẹ́ mẹ́ ọ̀dà nínú kọkùnrin ó ti wà fẹ́ mẹ́ kó fẹ́ méjì kó fẹ́ mẹ́ta kó fojú rí àti kọ́ lálejò rẹpẹtẹ èwo lẹ́yìn obìnrin fọwọ́ sí ìyẹn ìbéèrè àkọ́kọ́ kí ni tẹ́yìn rò pé ó lè ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tíyàwó fi lọ bá àwọn ẹbí ọkọ ẹ wá bá ń bẹ̀bẹ̀ tí wọ́n lọ bá àwọn ẹbí rẹ̀ bíi méjì bíi mẹ́ta náà ẹ wá bá ń bẹ bàbá alágbájá tí wọ́n wà pera wọn jọ sí ti rúùmù náà nírú ọjọ́ yẹn olórí ẹbí ọkọ lẹ́nu rẹ̀ ọ̀tọ̀rọ̀ adigun ìwọ ọmọ wa rí o gbogbo nǹkan rẹ títí ń dá kò ní bàjẹ́ ó jèrè àwọn ọmọ rẹ ọmọbìnrin ọmọ àlùbáríkà ni kì í sì ìsobìn ibú tí fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun ọ̀dẹ̀ rẹ̀ gbé ilé wa tù lára àmọ́ àṣeyọrí rẹ̀ tó wá ṣe torí ẹ̀ ló jẹ́ ní débí ní mọ́tà mi sọ nǹkan kan o n gbọ́dọ̀ gbọ́ nǹkan kan lẹ́nu rẹ̀ gbàlè wa dùn òun náà wá kó tẹ́rọ kọ́bọ̀ nù sẹ́gbìyànjú ẹ̀ àti ń tó fún ọwọ́ ara lẹ̀ kékeré kan tọkọ yàrá méjì kan sí tó bá lóun ò ní débẹ̀ òun ò gbọ́dọ̀ sun ọjọ́ kan ń bẹ̀ àfi kọ́kọ́ wọn wá lọ ṣàdúrà sí tó jẹ́ ń wá nù yóò sì dáa fún ọ bàbá rẹ lọ́fọyàn lẹ̀ tèmi gbà àbúrò bàbá ẹni ní sì gbọ́dọ̀ bọ́ sọ̀rọ̀ tì lọ́kọ́ wà ní my dear sọ nǹkan tí olórí ẹbí sọ́nsìn sọ fún mi pé rọ́ ni mo ń bọ́ ọ sọ̀rọ̀ o tó wá ṣẹ̀ṣẹ̀ ń bíyàwó rẹ léèrè ọ̀sọ́ àìrí lọ́ọ̀yà òun lọ́ọ̀yà rẹ̀ má kọ̀rọ̀ sí lẹ́nu ọmọ òní kọ̀ sí ọ lẹ́nu no dadi kò possible lábẹ́ òrùlé ìlàjọ wà mo bọ̀ dadi ẹni kí n wá lọ ṣe àdúrà sí pé wọ́n fẹ́ ṣe foundation lé àbí kí n wá lọ ṣàdúrà pé ó ti kọ́lé ó fẹ́ mọ àfi ó fẹ́ fi rẹ́ǹtì àbí nǹkan kan sáà bó fẹ́ kó lọ kò yé mi sà ní nǹkan ṣe ọ́ nǹkan ṣe ọ́ ó ti kọ́ lákọ̀ parí bọ́ọ̀dẹ̀ wọ ọ̀bá tù lábílẹ̀ wọ ọ̀bá gbé ṣé yóò ra lẹ̀ débi pọ́ fẹ́ kọ́lé ó sì sọ àwọn nǹkan kan fún mi tí mo fi mọ̀ wípé ó ṣeéṣe torí rẹ̀ ti ṣẹlẹ̀ sí máa ní ẹ̀gbọ́n ìyá bàbá wa rí tó bá fi sọ nǹkan rẹ̀ tó bá sọ síta nǹkan lè mọ̀ ṣe mọ́ irú tó ṣẹlẹ̀ sóun náà nu kì í ṣe pé báyà nù orí odùn àbí kò sọ fún ọ láti ilẹ̀ wa ló ti sọ fún mi mo ní ojú ayé mi ni ó ṣe dilé gbígbé lásìkò àǹbí lónìí àwọn ẹbí ọkọ àtẹ̀bí ìyàwó akúnlẹ̀ tọ́jẹ́ gbọ̀n fún àwọn ní bọ̀dá mi mọ́ bínú nǹkan rí mọ́ kúkú ṣe obìnrin mi aṣọ àti góòdì ní òkú máa fowó rà wọ́n sì fowó ra lẹ̀ wọ́n fi kọ́ lẹ́nu ilé wa gbé wọn ní àwọn ẹbí ìyàwó náà mọ́ ní ẹ̀dá ìlágbájá ẹ̀ má bínú ọ̀rọ̀ yẹn náà bí àwa náà nù but bí wọ́n bá ń tí mi sí kódà wá gbọ́ mọ́ kankan o láti ilẹ̀ wa àmọ́ o ìgbà tọ́rọ̀ ẹ̀ délẹ̀ tó ń sọ pé àwọn ò sọ fọ́kọ àwọn wọ́n sọ lórí ẹbí nìkan ló lè bá ọkọ àwọn sọ̀rọ̀ ẹ̀ má bínú torí Ọlọ́run abẹ̀yìn ni ọkọ àwọn ni ha tó wájọ kọ tó ń ṣe nǹkan rí láti pé bí ànífowó tiẹ̀ mú yà wọn lóka ṣé tó wọn àbájẹ báyìí àwọn ọmọ onídìí ńláńlá àtọlọ́yàn ńláńlá ní fowó tiẹ̀ gbé àwọn mo ò ní mọ tí mo àní ẹ má bínú ó ti ronú lọ fáà àbí kọ́ jẹ́ wípé obìnrin fẹ́ lọ Mọ́kà ò bá jẹ́ mùsùlùmí wọ́n bá kọ̀ láwọn tó bá sọ fọ́kọ wọ́n fẹ́ lọ rìn àjò fẹ́ẹ́rẹ́fẹ́ ó wá jẹ́ bí Agége Sóṣòdì inú bíbẹ̀ ọkùnrin àtobìnrin bíbẹ̀ wo lẹ rò pé máa ń fọ́ ní jù náà tó máa ń fọ́ ní jù